فيه tọ́lọ̀ bá fẹ́ yìí náà kì í kú sẹ́ yàtọ̀ ẹ̀jẹ̀ lẹ́yìn àfa yìí pọ̀. كبر ولم bẹ́ẹ̀ ni يولد فقل الله. ẹ ṣe tẹ́ ẹ mọ rírì ìta yìí ẹ wá mọ rírì ìlú yín ẹlòmíràn ni kò kàn mí kí ni ò kàn ọ́ wọ́n sọ orí ìlú rẹ̀ ni ó kàn ọ́ sí ọ̀fọ̀ ní kí wọ́n máa ṣe ń bẹ ni ìwà aṣáájú òfò yìí ó wá ẹnìkan á ní kódà ìmáàmù wàláì ẹsẹ̀ mi ẹsẹ̀ àwọ̀ ẹ̀ pè mí àmọ́ mo gbọ́ mo lásìkò ọtí gbọ́ náà ọtí gbọ́ nù ìbá àṣàtẹ́gùn ló sọ fún ọ gbọ́dọ̀ má wà ọtí ẹ̀ wá wá nìkan tó máa ṣẹnu yẹ́kẹ̀yẹ̀kan. كل الأكابر bẹ́ẹ̀ bá fẹ́ràn èèyàn sórí bàtà bá kú lé rẹ kó tó gbọ́ pàṣẹ kan ni gbogbo ayé ló jẹ mí gbèsè àbí tí ìbá jíṣẹ́ dé ló kù. أخذه الكواو كل الأكابر أخذه الكواو. mo kẹ́yìn ìjọba aṣojú kọmíṣánná mo kì í mo kẹ́yìn ìjòyè gidi bàbá Khalifa ní nísàdà kọ́lápọ̀dà ẹ jókòó ẹ̀yin mọ̀lẹ́bí dà sáré pé gbàtà ẹ jókòó tá a ní kí wọ́n ṣe lójú ọ̀sán nísìn tẹ́ ẹ ṣe mítìnì sáré alẹ́ èèyàn èrò máa wá èèyàn yìí pọ̀. tó bá sí alẹ́ lẹ́dán wò gbogbo àbá ìlú mọ́ jáde síbẹ̀ kọ́ ni torí pé ojú kára wa báyìí àwọn kìnnì kan bẹ tí ò ṣeé ṣe lálẹ́ mọ́ wọn dáná bọ̀yàn lọ́rùn tó bá sojú tó bá ṣe pé alẹ́ ni àkàlẹ̀ ti dúró bẹ́ẹ̀ tó mọ̀ fagbó ẹ̀dá kan mọ̀ dì mí lójú ẹ̀ dá mi lóhùn dáadáa torí àlẹ́ rí ẹ ọ̀jà á lẹ́lẹ̀ libasa òru a máa bòyàn lójú láti ṣe tí ò bá mu nígbà míì. ومن الذي كل العلو أولاه. ẹ mọ̀lẹ́bí kọ́lápọ̀ tí mi náà wà nù yín ẹ dẹ́kun sọ̀pọ́ọ̀tì àlífà yìí dá sóòrù rẹ ní kí bàbá wa Oyèdòkun jáde pẹ̀lú ọjọ́ orí bẹ́ẹ̀ bá fẹ́ pààyàn kò gbọ́dọ̀ mú túláàsì kó bóde lóru o àwọn àtàjọ́ mọ́ wọn gan àti lòdì òru tààrà mọ́ akànkẹ́rẹ́ bẹ́ẹ̀ ṣe ń wọ ẹ̀ láti iṣẹ́ kọjá 100 ọdún láyé ara ti ń béèrè ẹ̀tọ́ ẹ̀. èyí ìdá báyìí ní ìsìn bí ẹ bá ṣe kan lójú ọ̀sẹ̀ kálukú wa yóò lọ sùn lé rẹ èwo lóoru tá a mẹ́sìn ti ń sẹlòmíì tó bẹ̀rẹ̀ sí ní bì lójú aago wọn ló sì nǹkan jẹ ni oṣù ló láàárẹ̀ tí ń lóògùn tí ò rí ló lé. ومن الذي كل ثناء ثناء. kódà láàárọ̀ lọ́wọ́ tẹ́ ẹ ṣe fún alónìí ẹni kíni obìnrin mi ń bẹ tó yẹ pé òní lóorun kan tá a bá fi sí alẹ́ yóò fẹ́ torí tí a wá ọkọ ló sì gbàjà pé ìhìn àlífà tó lọ bí nǹkan rẹ tí ò jẹ́ ń gbà fún ọ ẹ̀ tọ́ sí àgbákò. ومن الذي ẹ̀yin náà fi rí àbísọ̀rù ẹ lọ yọ̀tọ̀ mi lé. بيديه كل مفازة. mo kí bàbá wa ikú domi. وخسارة. bàbá Khalifa lọ́fà mo kí bàbá náà ló mẹ́rú ẹ̀ tájọ yanjú ètò mo kí olórí ráàtì bí kí ló tẹ̀ wé láwà ní wá lónìí tẹ̀ wé lánàá ẹ sì ti wé ẹ bẹ́ẹ̀ wé o olórí ráàtì bí gbogbo Òṣogbo àti kàràkàrà ẹ̀ èèyàn kìtì kanko abẹ́ẹ̀rẹ́ olóyè rọrùn ni ẹ gbọ́dọ̀ jóye bàbá yín ò bínú wa ńgbà táwa ń lò jọba. ومن الذي خلق الأناس وجنة àlífà lóore. وكذا bàbá àlífà ní là. ملائكة فلا شبه. ẹ má jẹ́ ń gba àsìkò. يا من بعثت. mo kí
àwọn ìyàwó wa àwọn tí ń ní á àwọn ìyàwó arówó sàdí ní gbogbo Ọ̀fà Ìbọ̀lọ́ kingdom àwọn sàyídọ̀ ọlọ́run láàárọ̀ mo kì í o mo kì í ṣe òwò àlùfáàsìr àmìsíkìrì bílẹ̀ oyèdòkun mo kì í. يا من بعثت يا كيوب مكرما ورسولا àlífà kọ́lápọ̀. يا من وجودك بيننا نوارا. bàbá ọ̀rọ̀ Hijrah kí n dákẹ́ ẹnu mi. ونشرت بين الناس خير رسالة. Hijrah tá à ń ṣe lónìí ìpìlẹ̀ Hijrah ò rẹ́rìn bàbá àgbà olú ọmọ náà. أراد الحسود أن يضر محمدا. ẹ̀yin ìjòyè ntóbi Hijrah ilẹ̀ fún mà nẹ́bì ni ẹ̀dọ́kọ̀ ẹ̀ tẹ̀lé mi. mo kẹ́yìn kílásímẹ́ẹ̀tì mi ní ráúdà òlàwí. حماه إلى عرش من شر حاسدين. ẹ̀yin obìnrin mo kì í njọ́ tí a fẹ́ hàn nẹ́bì lẹ́mọ̀. أراد عدو الدين حبس محمد. tó bá ti dínú Hijrah báyìí omi máa ń dà lójú mi ni. ولكن قضاء الله أمر مؤكد. bàbá gbòye dòkun kò sí tí mo fi ní ànábì látàn bẹ́ẹ̀ bá yòǹbó rẹ̀ yóò ká mi lá. ẹ jẹ́ àlífò òjòkó torí ọlọ́run fà nábì bẹ̀yìn. فأكدتها torí ọlọ́run ni ẹ jòkó. بالقعود بمكة ẹ̀yin mọ̀lẹ́bí wa náà. لينشر دين الله فيما تشدد. ẹ̀yin mọ̀lẹ́bí ọkọ lápọ̀ ẹ jẹ́ ń gbáwò rẹ̀ Hijrah wa. أراد عدو الدين حبس محمد. ẹ bá yòǹbó rẹ̀ nílé tu o. ولكن قضاء الله أمر مؤكد. ṣéwà Mikael láti kó alhaj mo kí ẹ ní sí òfò. أراد عدو الدين bàbá oyèdòkun حبس محمد. àwọn ń dà nábì láàmú. الله عليه وسلم. ẹ̀rọ wà mí ká yòǹbó ẹ ní. ìwọ́n tó bá ń bẹ tí mo bá dá ọ láàmú kò sí tó dá lára rẹ nu. ṣé sọ Yorùbá mi fún yín igi ọsàn tó léso àti etí ò léso èwo ni wọ́n lẹ kù mọ́mọ́ jù ẹ mọ̀ dá mi ló ni wọ́n ṣe kí ni ayé tó bá dáa ni ẹ máa lẹ̀ nǹkan mọ́. gbogbo ẹni tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ tó dáa fún ọ tí ò yín mú ònù kó gbà fọlọ́hún àbí kó ṣe pé orí ibú pọ̀ lára ẹ kò wulẹ̀ nínú. ẹ fọ̀rọ̀ ní ànábì àlífà kọ́lápọ̀ àlífà olú níṣà mo kí wọn Ọlọ́run gbẹ́bẹ̀. لكن قضاء الله أمر مؤكد. bàbá Mujib ní kírun mo kí yín. فأكدتها بالقعود بمكة. ẹnu kò já pákẹ́sẹ̀ ọ̀rọ̀ Hijrah kọjá bá a ṣe mú. bàbá wa nílùú wo ni ẹ ń wọlé o. أكدتها بالقعود بمكة. chairman gbogbo àwọn yányánu. لينشر دين الله فيما تشدد. ìmámù nísà ẹ̀ máa sọmọlúwàbí. فأوله الرحمن bẹ́lẹ̀ ìbádọ́ wọn sáré náà ró. اخرج ولا تخف ọmọ mi. سيأتيك فتح بعده فتحمد. ọmọ yìí dákun. وأخرجه الرحمن بكر بجنبه. mi ò lọ wí. فطه يحب الله بل ويقصد.
أراد عدو الدين ṣé حبس محمد. olórí ọ̀run wà ní bàbá wà ní àyè ọlọ́run mẹ́rù ẹ̀ ń bẹ níbí ẹ tó jòkó lórí àga tí ò sáàyè mọ́. bàbá tó ga. ẹ ṣe kí ló dé mo lọ wí jẹ. أراد عدو الدين abẹ́ ẹ̀rọ ńlá mímọ̀ ni. حبس محمد. ọlọ́run láàárọ̀ kó tó di pé gbèrò páwọn ẹ̀dọ́kẹ́ ẹ̀jòkó ẹ bá ń bẹ bàbá àlífà. ẹ bá ń bẹ ànábì ti dára mi bá. أراد عدو الدين حبس محمد. àwọn ni ànábì la ànábì ń pa mọ́ra bàbá àwọn ni kí làwọn lè ṣe fún tí ó dùn àwọn ni ọmọ ẹ̀yìn rẹ̀ la ẹni lọ́nà wo àwọn ọkùnrin tó lé ní 500 jọ ní ọmọ ẹ̀yìn ànábì ọkùnrin sì ni wọ́n wàá su ẹsẹ̀ kan mẹ́sìn bíi ẹnìkan wọ́n su ẹsẹ̀ kejì mẹ́sìn wọ́n wá ń ya wọ́n láàyè eléyìí ọmọ gẹ̀ẹ́sì lọ báyìí wọ́n wá ya wọ́n ń ya wọ́n. kí lè fọ̀rọ̀ Hijrah pé. ولكن قضاء الله. àwọn lọ mú obìnrin inú wọn àwọn sí wọn sọ́rùn báyìí ìní tí wọ́n ti bọ̀ náà fún mi wákàtí 6 àwọn ti bọ̀ wọn lójú ara èéfín wa ń jáde lẹ́nu wọn. Allah. wọ́n ti rìn bọ́ tí ó fi kú ni o kò láń yọ gbogbo aṣáájú tọmọ yẹn bá ń dààmú tí ò bá ba dààmú yóò sì orí ibu. Allah. kódà lórí wa àfáà tó o bá rí jẹ tí ò hàn lára ọmọ kéwù rẹ ègbé fún ọ ìwọ ń dáṣọ bí ọ̀gá ọmọ yẹn ni wọ́n ń wọ àkísà ọlá mímọ̀ kò dára wọn ẹni òfò ni ọ. Allah. ọgbọdidi màálù lóde bọ́ọ̀sì ń bọ̀ bíbọ̀ lọ́ndíndíndín lọ́yẹ yíyan ọ̀lẹ́ gélé ọmọ kéwù rẹ lọ́wọ́ àwọn àgbẹ̀ wọ́n gbẹ bí ẹyẹ tẹ́bi ń pa. ìwọ àfáà àti ẹnfún ní mẹ́ka tán lọ́lọ́dún sọmọ kéwù rẹ ti lọ tán ọba máa ń fún ọ lọ́kọ̀ọ̀kan èmi lọ sọnù sọ̀n tó ń para mẹ́ka ọwọ́ ní mẹ́ka rẹ di 20 kò wá sọmọ kéwù rẹ tó lọ kò yí ọ ayé rẹ ò bá malùkì àmọ́ rẹ èsì sí ni kò yí ọ. olójú kòkòrò aláìní tẹ́lọ́rùn gbàmọ̀ tí lọ mẹ́ka yẹn tó wù mí lọ mo ní ẹgbẹ́ mẹ́ kó wá ẹ̀yin 10 ẹ lọ ẹ̀yin 15 ẹ lọ ẹ̀yin 5 ẹ lọ ayò baba lára ọmọ làátì mọ̀ oríire àfà lára ọmọ kéwù làátì mọ̀ bẹ́ẹ̀ bá lọ mẹ́ka nígbà 50 aláàjì kan náà ni wọ́n pè. àwọn akẹrọ ọdún wá fún wa fà ọwọ́ àdèmágbàlá ọwọ́ àǹtálẹ́yìn iléyà kò sọ ọmọ kéwù rẹ tó wọlé yàtọ̀ lè fún lẹ́ran ọwọ́ ni ẹ̀wá jẹran lẹ́yìn àṣírí ẹnìkan ò ní wá. láìsí mìràgó ọwọ́ ń tún màlúù tà àwọn tó kó fún ọ wọ́n rí ọ léèyàn ni níwájú ọlọ́run yẹn bu ni ọ. Allah. bàbá mi tí ń bọ̀ nù ìgbàlá náà bí wàá ń sunkún. Allahu alayhi wa sallam. pé bẹ́ẹ̀ ṣe ní mi láà tó kò dùn mí ẹ ti fara ní ọmọ ẹ̀yìn mi. òun kú òní lu yìí. tèmi tá à ń ṣe kò dùn mí àmọ́ ọmọ ẹ̀yìn mi ti ń dààmú. فكدته بالقعود بمكة kánìkan yóò bá nábì kí n gbọ́. ليشهد دين الله فيما تشدد. lọ́nà fún ọjọ́ mẹ́ta ànábì wá rù. wọ́n ní kí ló sí ọ́ wọ́n ní wọ́n ń dán ọmọ ẹ̀yìn mi láàmú ni. ó ní wọn ò sẹ́ èmi tí ẹ gbà fún ànkàrà tèmi mọ́ wọn ni. سلامي على من قال يا ربي أمتي أجرهم من ẹ̀yin olóṣèlú. نيران قال نعم نعم. ẹ̀yin olóṣèlú ọlọ́run ló mọ iye ìyàwó tó ṣe pé ọkọ rẹ̀ kọ́ nítorí yín
torí pé gbé pósítà yín sórí tí wọ́n sí lábẹ́ ọkọ mọ́ ẹ wá tọ́jú wọn ẹ̀yin nu Ọlọ́run. Allah. Ọlọ́run ló mọ iye ìyá tó jábọ́ lórí ọkọ̀ tó dá lókun nítorí yín ẹ̀yin wá dé kò tẹ́ ní ẹ̀fẹ́ rí mẹ̀kúnnù lójú ipò wọn lẹ́ kú sí. Allah. ẹ jíṣẹ́ mi fún wọn ẹnu gbogbo àwọn tí káwọn sọ ọ́ déyàn ni wọ́n ṣàìmoore sí. ẹ jẹ́ máa bá Hijrah bọ̀ kí àbó tó gba máìkì. فأكدتها ẹlòmíì nítorí pé ń tẹ̀lé olóṣèlú ká kò jèrè ọmọ mọ́ kò jèrè ọmọ mọ́ nítorí ọmọ ọlọ́mọ ó ṣòfò ọmọ tó bí. بالقعود بمكة ẹ tó bá fẹ́ tọ́ mi dáadáa ọmọ mi ni kò rí fín òun ní mọ̀ pé mo mọ̀ ọ́ rí mọ́ òun mọ̀ ìyá ọbẹ̀ aṣọ nísìnyí mo ò ṣe ń pa àwọn bàbá tèmi náà ń ṣe jẹ́jẹ́ ti bí yẹn. لينشر دي Ànábì wa ń sunkún الله عليه وسلم. wọ́n ní kí ni ń pọ̀ lẹ́kún ọ̀nà ọmọ ẹ̀yìn mi ní fìtínà àsọyẹ kí fìtínà ọmọ ẹ̀yìn wọ́n kàn á àsọyẹ ká kọ́ ọ débi tí wọ́n ti ní banújẹ́ mọ́. لينشر دين الله فيما تشدد Ànábì sì lóun ní kú òní Mákà ولا مر بلدا جل في قلب أحمد mọ́mú níṣẹ́ máa wò mí. سوى مكة والله فيها يرصد. tábà sì tú ọkàn Ànábì wò ẹ ti gbàgbé nù. صلى الله عليه وسلم. kò sí ìlú tó tóbi lọ́kàn Ànábì bíi Mákà. bàbá ni wọ́ gbogbo ẹtí bẹ lójú agbo yìí tó o bá ti fálùlù bàbá rẹ ọ̀ ní símọ́láyé kẹ́yìn. الله. èmi lọ jẹ́ tọ́ǹdì náà ìlú bàbá rẹ. èmi lọ jẹ́ wọ́n lọ níyì nídàálẹ̀ àmọ́ tóbi nílé wọ́n kọ́kọ́ rẹ sórí omi inú kò ní pẹ́ parẹ́ kẹ́yìn. فأوحى له الرحمن اخرج ولا تخف. nínú mẹ́rù ẹ̀ àwọn bá ti yanjú ẹ̀ lónìí mò ń wo fíìmù tó ti kàn sí Ànábì. أوحى له الرحمن ọmọ ọlágbèéyè اخرج ولا تخف ọba àtàpàrà سيأتيك فتح بعده فتحمد. bàbá wa gbọ́ olú ọmọ kó wá ṣe pé èkó lẹ takú sí báyìí ta ni ó máa tòlú ní sà. الله أكبر. gbogbo ẹ̀yin àgbàlagbà àlù tẹ lọ takú dálẹ̀ ẹ wá délé ẹlẹ́ẹ̀bálù dáadáa ẹ̀yin náà lẹ̀ jẹ́lu ó tòrò. فأوحى له الرحمن اخرج ولا تخف. ẹ̀yin ìjòyè ẹ wojú mi dáadáa káyìnwó ká má jòyè bẹ́ẹ̀ ti jẹ́ yìí ta ni ó tòlú yín. àwọn ẹlẹ́nìkan lówó ó ní síríìtì ní l'Àbújá ní Port Harcourt ó ra owó lẹ̀ àdúgbò àbọ̀lù bàbá rẹ̀ kò lóko ẹ láyé ò yẹ. njọ́ tó wá kú àwọn tomato 500 òkú náà fi mọ̀ kó tóbi kódà kò ní rọrùn wọ̀. àwọn tún ọkàn Ànábì sallallahu alayhi wa sallam. tẹ́ bá ti yòǹbó ẹ̀ nígbọ́tà ìdílẹ̀. لمر بلدا جل في قلب أحمد. bàbá Mufassir tẹ́ bá dákọ̀ Ànábì tẹ́ bá ti fi Mákà sí kò ní rẹ́rìn. سوى مكة parí ẹ̀ kí n máa. والله فيها يرصد. فأوحى له الرحمن اخرج ولا تخف. Ọlọ́run gbọ́dọ̀ mo wá já sí lónìí bígbà tó ṣe pé mo wà ń bẹ́ńtọ́ tó ṣẹlẹ̀ ni. àwọn àbí Ànábì صلى الله عليه وسلم. bàbá mi Oyèdòkun wọ́n bí Ànábì صلى الله عليه. wọ́n ní jáwọ́ gan nínú rẹ̀ bàjẹ́ jù láyé oníjọ́ tọ́lọ́run sọ fún mi pé kú òní Mákà ó ní mo wá fẹ́ rò pé Ọlọ́run sọ̀ọ́ kápá àwọn ọmọ ni ìwọ lọ rán mi ń ṣe wọ́n ń jẹ mí yà sọ̀ọ́ kápá àwọn ọmọ ni tọ́ ni mọ̀ sá lọ tọ́ ọ bá ní mọ̀ sá lọ ta ni kí n tún lọ bá ara ní Ànábì أوحى له الرحمن Ọlọ́run ní jáde اخرج ولا تخف.
sájáde má bẹ̀rù. سيأتيك فتح بعده فتحمد. ọlọ́ni bóde àránṣẹ́ ń padà bọ̀ àbọ̀ fatuhammadu wọ́n padà yìn ọ́ kàn náà tó fara ní ọ́ yìí. jẹ̀mẹ́ ẹni náà ẹ̀kọ́ di kinní kan mú bẹ́ẹ̀ ẹni kí ni àkọ́kọ́ ìfẹ́ ìlú ìrànkọ́ lápẹ̀ ṣeun ìnísàlẹ̀ ṣe yìí fún ìwọ tó tóbi inú ìlú ọ̀hún fẹ́ sèyàwó fọmọ wa gbé lọ dálẹ̀ bọ́dọ̀ ní pure water ó ti tà bọ́dọ̀ ní súùtì ó ti tà bọ́dọ̀ ní búrẹ́dì ó ti tà ká máa ṣe nǹkan nù ìlú direct or indirect ó ti promote ọjà títà nù ìlú nù. الله أكبر. سيأتيك فتح بعده فتحمد. سيأتيك فتح بعده فتحمد. Ànábì wa kọjú sí ìlú Mẹ́kà yọ tí ó jáde oníwọ̀ ìlú yìí ọlọ́mọ kí wọ́n ni mo fẹ́ràn jù àmọ́ lọ ló ní bóde ọlọ́run ìwọ lọ ní bóde dárí mi sí ìlú tó fẹ́ràn jù. Allahu Akbar. أخرجه رحمن بكر بجنبه. àmọ́ já tí ó bóde Abubakar tẹ̀lé gbogbo ẹ̀yin olówó tẹ̀ wá ń bí tẹ́ ẹ̀ bá ti ní àáfàá tẹ́ ẹ̀ ń ràn ṣe ọlọ́run kẹ́yìn ni kò gẹ̀yìn. bàbá nígbà tí a ní ẹ fún mi 200,000 nísìn ohun tí mo kọ́ rò ni pé èèyàn mélòó ni ó jẹun bí owó yìí torí n gbọ́dọ̀ dájẹ́ ọlọ́run ti sí ẹ̀kan sí ayé mi wọn ò ṣe ń pa àmọ́ ayé mi níwà. بكر بجنبه. Abubakar wa tẹ̀lé ànábì. فتوها. gbogbo owó tó ní wàá gbé lọ́wọ́ ànábì ní kí láà máa jẹ orí gbogbo àsìkí ni mo kó tẹ̀lé ọ. Allah. ìwọ náà lówó ọ̀rọ̀ àgbọ̀ ọdún fàáfàá rí ọ̀dásọ yìí dì fún lè mọ́mù rí àwọn afẹ́sẹ̀ kánífà ọwọ́ ajé alága ọdún tó náwó kẹ́yìn náà nù. wọ́n fẹ́ díje ọmọ tí wọ́n rí òhò ìwọ lọ́wọ́ ara ẹ̀bùn àmọ́ ńgbà tí wọ́n sì dí ilẹ̀ kò sọ́mọ rẹ̀ ń bẹ ọ̀ọ́nì kọ́ màá lọ ṣe pò kí nínú àwọn tí ó yọ àyálẹ̀ múra dáadáa bọ́ọ̀rán lọ́lú èǹbó ọmọ tó ọrùn wọlé tán sí òhò lẹ̀ bọ́mọ rẹ̀ ó ti yànú. Allah. ẹ̀yin tẹ̀ ń díje ọtí mímu ọmọ tó lè mu títù lẹ́ gbowó kalẹ̀ fún àti ẹ̀ náà mú ẹ̀ ràn lú lọ́wọ́ ẹ̀ ràn mẹ̀kúnnù lọ́wọ́ ẹ̀ ràn àfáà lọ́wọ́ ẹ̀ ràn arúgbó lọ́wọ́ wọ́n sì pẹ́ ẹ lówó forí ara yín àti bàjẹ́ tí ó kan yàyè yín. síbẹ̀ ẹnu mi ni mi ń sọ̀rọ̀ kí ló tó ń wò mí gbà kò tí ń tí ó ṣẹlẹ̀ bàbá lẹ́yìn ọ̀rọ̀ ló tún kù. فتوها يحب الله بل هو يقصد. jama wàrú jabajur ìjìnlá wa dé gbogbo tó bá jẹ́ ìwà àbàjẹ́ tí ò bá mọ ẹ̀kú ọ̀bẹ olóyè ti sọ fún alẹ́ kan gbogbo ẹ̀dá tí nǹkan bá bàjẹ́ lójú rẹ kó tó kú tí ò bá rí tó kò ní láti jẹ́ náwọ̀. bàbá imam Sheikh Abdulhakeem ìṣẹ́pọ̀ tẹ́ ṣe ṣẹ́gbọ́n dáadáa báyìí wọ́n bá mi jàrí wọ́n bá mi fà á kí n tó di lè mọ́mú ìgbà náà wọ́n ń kọ́ ohun tí ò bá dáa ni wọ́n yìí fà. kódà àṣẹjọ́ṣẹjọ́ ìgbà náà ń kọ́ ọdún 8 lèmi fi ṣẹjọ́ lọ́fà n sì bá yẹn kankan jà dòní torí kí ni àwọn tó ga la fẹ́ jọ wàhálà tó ju wọn rí àfi kí tí a náà rí. ẹ̀ràn tá a fẹ́ jọ ni kí ni tí a rí lójú àná Muhammad kí ló rí lójú tàwọn sàhábà gbogbo ẹ̀rọ tí wọ́n ti ń wá gíga tí ò wá kó òun rà dánwò kó tó débi tí ń lọ ẹ̀mí rẹ̀ ò ní gùn. كن حليما bàbá Imam إذا
بليت بغيظ. bàbá Imam ìjìrà àti lónìí kọ́nà Halima. كن حليما ẹ lọ fara dà. إذا بليت بغيظ. tẹ́ bá mọ̀ ẹ lọ yàrá wa sí ẹbí ẹ lọ bí Imam Suraka ẹ lọ bí ọ dáadáa ẹ̀yin náà bá rìn ẹ mọ̀ tójú wọn rí ẹ mọ̀ yọdún tí ẹ fi rọkọ̀ tẹnu ọmọ páàkì ẹ òde tí wọ́n bá gbé náà gbọ́dọ̀ gbà yè. كن حليما إذا بليت بغيظ. ẹ tún lẹ́ẹ̀mọ̀ sẹ́yìn. وصبورا إذا ẹ má dín olóyè lójú. أتتك مصيبة. bàbá Oyèdòkun àdúrà yìí ló gbà lórí tíà tọ́lọ̀ ní kaniláárí wọ́n máa dalẹ̀ mọ́mù láàmú ni orí mi ló ti dópin ni. ìmáàmù tí ò fẹ́ kí wọ́n dá láàmú kò fẹ́ ká yóò yẹ̀ nù. èmi tí mo jòkó yìí èmi gangan ni mírèkù ara mi wá ká mọ̀ ọlọ́run tó ṣètò àwọn ẹ̀fìn dọ́là àmúnú ó kàn fọ́ báńkì sẹ́mọ̀ fún mi ní pẹ́ ó wá ń dà wọ́n ń fi nípasẹ̀ wọ́n ná owó ó ń ṣe kísà fún ọ. وصبورا bàbá mo ṣe kísà fún owó. إذا أتتك مصيبة. ẹ̀yin náà ń ṣe bẹ́ẹ̀ ni nínà ni bàbá bí iṣẹ́ rí lórí o ẹ̀wọ̀n wàlùkíbà kọ́ máa ṣe ṣéwù lásán kí wọ́n fi sí kùkùn ilà àti sílẹ̀ jàmọ̀ ní agbárí ẹ̀ fọ́ mú kan o. فالليالي من الزمان حبالا. ìjìrà àti ẹ lọ ha ọ̀rọ̀ kúrò lámì wọ́n dà mí láàmú wọn ò dà mí láàmú ẹ̀yin lè fẹ́ fábẹ̀lá ẹ fẹ́ kẹ́ lòdì kí wọ́n dówó tí ń pín kalẹ̀ àbí kẹ́ dá àbùkù kàn díẹ̀díẹ̀. bàbá ọmọ dá mi ló mọ̀ mo lè lẹ́tọ̀ àwọn ìmáàmù lónìí mo ti lé 24 years níbẹ̀ báyìí mo ti jẹ̀mọ́ mú Ọ̀fà ó ti lé lógún ọdún àti mẹ́rin báyìí òun wá ti ń kí jímọ̀ kí n tó dì mọ́ mú Ọ̀fà ọdún méje lé nǹkan kan ni ẹ sì pọ̀ ọdún títí ń bá ayé fìrà bọ̀ nù. فالليالي àwa ti gíran sínú ẹ̀ ń mọ rẹ́rìn ni. من الزمان حبالا. ẹnìkan bẹ ládùúgbò wa èmi ni tọ́pìkì ẹ̀ 2:30 ni ó bẹ̀rẹ̀ yóò parí 4:30 lóru. ìmáàmù tó wáyé máa yà ọmọ náà ọkọ̀ lọ tó jẹ báyìí àwùjọ pósí ó wá sí bẹ́ẹ̀ lójú bí ọdún mélòó kan àṣẹ àfa ìjọ wọn láṣẹ mo láṣẹ iléyà bá dé mo ní ẹ fún lágbo tó ní rọrọ yìí 50,000 kó ra ata sí mo ti wá sí wíńdò bí ṣe máa bú ebu àwọn ẹ̀mọ́ ń wá àgbà ọlọ́run jẹ́ mi yín ogun. فالليالي من الزمان حبالا. bàbá tá a lọ rojọ́ ńlẹ̀ ọba ìjà sì ṣe kí ni. ìjà parí. òun tẹ́ sẹ́nu bẹ́ẹ̀ bá lòdì aláàfáà àfa tí ò lè lọ fún jẹ́ńbẹ́ bẹ́ẹ̀ bá dáyà di owó òlu ìgbà yàrá gbiná. wọn mọ̀ dá mi ló mọ̀ ìjìrà àti inú bàbá gbogbo ẹ̀ tẹ̀sí súnmọ́ bàbá Imam ànáwó òde tẹ́nìkan ọ̀nà wọn ẹ̀yin lẹ́ẹ̀ máa fọ̀ tá hàn wọ́n ẹ má dán lóhùn ìmọ̀ràn ẹni tí ò gá sọ̀rọ̀ ó tẹ̀lé o tó bá sọ̀rọ̀ ló wà nípò kò ní ṣe ń gorí ibú tó fẹ́ kẹ́sẹ̀ o èmi nígbà tí yẹn bá kọ́ mi ní kọ̀ọ̀kú kọ̀ máa jí ó dàsìkò tiẹ̀ tó bá ní mo lè kíyàn jù tó bá kàn ọ́ má kíyàn tó bá ní mo lè bòyàn ní nǹkan jù tó bá kàn ọ́ máa ṣe bí ahun sáfẹ̀ mi lẹ́ pẹ̀lú ayé mi tọ́lọ́ nǹkan fún mi jẹ́ mánéjì kí n fi sọ̀kalẹ̀ lára tàlàáfíà wèrè sọ̀rọ̀ ó dá lóhùn o kò sí tí ó bàjẹ́ láyé tiẹ̀ ẹ má dáhùn o ẹ̀rọ àwùdí tí ìlú ìdánwò yẹn mánéjì ẹ̀ kó yè. ẹ̀ tó bá ní ògbà tí ẹgbọ́kọ̀ ẹ̀ lọ kí n lé kò ní nà ìlẹ́mọ̀mù káàbọ̀ náà ni ó sọ. àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n máa ń tẹ̀lé aká àwọn tí ò fẹ́ kí olówó gbà yìí àwọn ọmọdé ni tí ò kúnlẹ̀ kí adada máa nígbà náà ń kọ́ ó kún dùn ni. مثقلات
ayé lóyún oyún rẹ tóbi o. يلدنا كل عجيبة. èyí tó bá àwọn jàmáà yòókù ẹni kí ni Hijrah àti ya ẹni kí ni àkọ́kọ́ àrídọ́ bílíkọ̀dọ́ ẹ lọ yọnu kò mí ànígbà àbúrò rẹ kọ́lé àbúrò rẹ ti mẹ́kàdé ọwọ́ à ń kan rí mọ́nú ọlọ́run ò rí ọkọ́ tó kẹ̀. ẹ kúrò níbi ọ̀tẹ̀ ẹ kúrò níbi ká di ọ̀rọ̀ mọ́kùn àbúrò rẹ wá ń kọ́lé ọwọ́ à ń bínú ó ní wà láì kò ní yọrí ẹ ìgbà náà nǹkan ìwọ náà sì kú sábẹ́ ẹ̀bìtì. ìyẹn ti kọ́ sọ́sọ́gbó ó kọ́ sí Ìbàdàn kókè wá kọ́ tìlú yan ní kó má kọ́ a sì kó lọ Ìbàdàn àtọ́sọ́gbó ẹ̀yìn a máa gbórí àtàn èmi ń tí. wọn mọ̀ dá mi lóò mọ́ nílùú wa nìyí. bó o lọ yọ ọmọ mi. وسلموا لقادر فيما أراد وقضى فيما أراد وقضى وسلموا لقادر mo kí ọba wọn lọ́rọ̀ rúwọ̀. فيما أراد وقضى فيما أراد وقضى الأدبي المدبي. وسلموا لقادر bàbá wa Khalifa Kọ́lápọ̀ ẹ̀rọ tẹ̀ ń kó wọ̀lú ni. فيما أراد وقضى فيما أراد ọba alájí àgbà ọmọ alájí àgbà lẹ́ ń wò. وسلم للمهيمن في قضائه bàbá wọn lọ́rọ̀ rúwọ̀. ولا تختر فليس لك اختيار. bàbá wọn lọ́rọ̀ rúwọ̀ lẹ́ ń wò. وسلم للمهيمن في قضائه ìmọ̀ lẹ́ ń wò. ولا تختر فليس. bàbá wọn lọ́rọ̀ rúwọ̀ ni. bàbá wa alágbèyè ni. àwọn méjèèjì tẹ̀ ń wò yìí àjọ ẹ̀gbọ́n àjọwọ̀ white lọ́dọ̀ alájí àgbà ni. وسلم للمهيمن في قضائه bàbá olóró rú ọ àwọn fáwọn àánú. ولا تختر. ẹ ti ń gbọ́ àwọn àfáwọn àánú. فليس لك اختيار ولا تختر. nítorí program mi tá a tún ṣe Hijrah ẹlẹ́ẹ̀kejì tá a ṣe bàbá. نعم. wọ́n ní ta ni ó dààmú jù láyé ẹ tó ṣe pé ó rò pé ogun nǹkan ló gbọ́dọ̀ jẹ́ tòun náà. ẹ gbọ́ mi yé báyìí arówó sàdínì. وليس لك اختيار. bàbá ọlọ́run ló mẹ́rú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì. نعم. ẹ jẹ́ kí ọmọ ọlọ́run rú ògbọ́n mi ẹ dákun. سلم للمهيمن في قضائه. ìwọ tọkàn rẹ bá dúdú ń bì lọ́sọ̀ ogun pẹ̀lú kọ́ yọnu sí àkọọ́lẹ̀. bàbá àlífà sẹ́rin tá a ní lójú ọ̀sán báyìí kálù mọ̀ pé ọ̀sán náà lọ́lá sóòrù náà bóbóde. ẹni ẹlẹ́ni lásìkò tí wọ́n wálú ẹ káàkiri ibú yìí ẹjẹ́ a máa yọ síra wọn yín fámìlì wa ẹ dákun o ẹjẹ́ a máa yọ síra wọn báyìí o ẹ̀yin náà rí nǹkan kankan tá à ń rí lójú ọ̀sán o èyí ìdá báyìí o ó fún wa ní freedom tẹ́ ẹ bá ń bọ̀ nígbà míì lóru ọ̀kadà lásán ni ó tanná a máa pé bo ni a yà sí ṣé sàwọn ará abilóde ọlọ́mọdé á sì rìn. آمين. ọlọ́mọ sì jẹ́ owó ìlú wa. آمين. bí tí wọ́n ọlọ́run bá lé ẹ jáde. آمين. jàmáà ní kí ni Hijrah ẹlẹ́ẹ̀kejì. نعم. bàtìkà mẹ́rin ni kí n kàn bá kójú agbójọ kí àbúrò wa round up ẹ̀. àlùjúdù bil mawjud ṣé Hijrah kò níbi ahun máa tọ́ rẹ. gbogbo ẹ̀dá tó bá láhun tí ò bá ṣe Hijrah àlùbáríkà rẹ̀ ló kọjá bí jẹ́ ti bí.
ahun àárẹ̀ lahun róòwà wá ṣe jíra kó ń bẹ̀ bọ́ síbi kọ́ máa tọrẹ tọrọ mẹni tí ó sànù wọn náà kẹ́yìn ọjọ́ alẹ́ rẹ̀. فإني رأيت البخل olóyè يزري بأهله wọ́n ní ahun tẹ́ rí ń máa mú yẹn ṣẹ̀sìn ni. فأكرمت نفسي أن يقال بخيل. bàbá mo bá sìr bẹ́ẹ̀ ṣe dé nísìn tùràrí Senegal náà ti máa lo tùràrí o ní ẹ kọ́kọ́ bùn mí ẹ lè tọrẹ gbogbo ọ̀ràn yóò dòkun kò sáhun níbẹ̀ ẹ̀jẹ̀ àwọn àfáà náà fi bí yín ni yóò wá ń bẹ níbi ọwọ́ aláhùn ọwọ́ lọ dágbo lẹ́yìn òkè ọ dáadáa bàbá ta lọ bùn ní nǹkan kò yí owó burúkú tó lọ ní o. ẹ mọ̀ dá mi ló mọ̀. نعم. ẹlẹ́ẹ̀kẹta ẹja ṣe é jíra ẹjọ́ kó níbi ìkánjú ilà sap gbogbo ẹ̀dá tí bá ń kọjú ẹja ní sùúrù ntí ò tó ń bọ̀ wá sẹ́kù bàbá níbi ìkánjú lónìí kọ́mọ 25 years máa sọ pé ó ti pẹ́ jù kóhun tó lówó kí bàbá rẹ̀ ó sọ 25 wọ́n náà ń wá kánákò ẹ̀fẹ́ kánjú kú. àbí ògidì láwa tí kálukú ń kéwú káàkiri àwọn ọmọ kéèké sìn báyìí ẹ̀yin òbí ẹ̀sìn lọ fura ọmọ rẹ tí ò tí ì parí poli tó gbé Mercedes Benz wálé tó lòun ti arrive lọ́mọ ìgbésàrè rẹ̀ kalẹ̀ ẹ̀yin òbí náà ń dá nǹkan lẹ̀ ẹ̀yin obìnrin ọmọ rẹ tí ò wálé wá gbowó skul mọ́ prince ochain mẹ́sẹ̀ ìwọ ìyá rẹ sọ̀rí fi ọrùn. ẹ̀yin náà ò lè dáhùn bẹ́ẹ̀ tí lè gbẹ̀sìn tó yìí sọmọ yín gbẹ̀sìn ni. ọmọ yín wá ń kánjú kò wálé mọ́ ọmọbìnrin ṣe máa rẹ́ǹtì ilé nílùú bàbá rẹ̀ tó sì nílé bàbá tí ò tí ì má rì àwọn rẹ́ǹtì ilé wọn tó lé wíìnì kèké ìyá rẹ̀ wọn pé kódà ọmọ ńlá sì kí kò dà mí láàmú wọn ti lu ọmọ rẹ̀ wọ́n ti gorí rẹ̀ pẹ̀lú tí òfin ní yàn lọ́jọ́ alẹ́ gbogbo ọmọ tí ó bí wọ́n ti fi abẹ́ kó lọ ẹ̀yin ọmọ gèsì tẹ̀ ń kánjú owó fóònù ni ó pa yín ẹ fẹ́ ya sẹ́fì wọ́n sẹ́fì rẹ̀ sọ́nà sàárè kí ló tẹ̀ dákẹ́ kó máa ya lọ ọmọ yín tí ò tí ì máa rì ṣé ń lo fóònù 3 million ẹ tí yàrá ń sun àgbàdo tí bàbá rẹ̀ ń ta kòókòó ọmọ ìyá bọ́ọ̀lì tí ń lo fóònù 4 million bó ló ti rówó ìkánjú nù ó lẹ́yìn ọkùnrin tẹ̀ ń wo obìnrin tó lajú kẹ́ tó fẹ́ wọ́n ti lò ó èyí tó gbọ́ pọ̀ díẹ̀díẹ̀ tí ò béèrè ju 500 lọ kò tí ì gbéra rẹ̀ yọ́nà. wọn kò gbóná ọmọ tẹ́ ẹ ní kílásíkà ọmọ ni wọ́n ti kílásíkà rẹ̀ níbìkan yóò wá wọlé ọkọ ẹ máa wá gbo àgbótí ìdílé gbọ́dọ̀ kanlẹ̀ lọ́mọ tí ilé ọmọ rẹ ti yòrò ó ti lo oògùn máa dán nǹkan ọmọkùnrin ò lè dúró lára rẹ mọ́ yóò máa yọ ní gẹ̀rẹ́rẹ́rẹ́ ọmọ tí ò tí ì máa rí ọmọ 22 kí ló bí ẹ̀dà kí ló bí oyún ju fún ọmọ tí ò tí ì kọjá 21. wọn ò mọ̀ lè dà mọ́ gbogbo ọmọge tí ò tí ì lọlé ọkọ òkè jàbálẹ̀ tóró wọn ti sọ kalẹ̀ wọn ò látè mọ́ ọkọ náà ń jọ ìyàwó ó rò pé èèyàn gidi ló ń fẹ́ fọ́ọ̀mù ló kó sáyà ló dalẹ́ báyìí ló tún nǹkan lónìí tó àṣẹ lẹ́ẹ̀fù ni. ló bá di pọ̀nmọ́ rírọ̀. gbogbo ẹ ti dojúrú kálukú kan ṣe márẹ́jì ni bó ṣe dalẹ̀ àgbákò tó kàn kò lè sọ láàárọ̀ ọjọ́ kejì
ó kówó lé òfò. níbi ìkájú sí lọmọbìnrin ti ba ayé jẹ́ jù lónìí. ẹ dákun ẹja ṣe jíra lónìí àwọn àfọ ẹja ṣe jíra kò níbi ọ̀tẹ̀ búrú jíwọ́ papọ̀ ẹ bá ṣe jòkó ṣera wa àwa ìtakùnra wa òun ló jẹ́ ní àlàáfíà bá ṣe níyìn àfa ń sọ̀tẹ̀ gbogbo olú ní sẹ̀ǹjáde náà ẹ má dá mi lóhùn ẹ má jẹ́ ń tàn yín àwọn tó fẹ́ yín ni ó ṣàdúrà fún ìlú yìí àwa tá a fẹ́ yín là máa ṣàdúrà ìlú tí òbí tó ní sàkó ní parí ìjà ẹ pèrè ayé ṣe kọ́ ọ̀rẹ́ mọ̀jẹ̀ wọ́n pè é mọ́. ẹ fi sẹ́yìn mi jẹ́ fún kábíyèsí bàbá sọ fún mi pé èmi ni wọ́n gbogbo ti ń jẹ́ ìbọ̀lọ́ láti Ọ̀fà tó fi débi tó dé lọ Ọ̀fà ní headquarters wọn bàbá olùnísà ni wọ́n sọ mo wá ń sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ gbogbo ìbọ̀lọ́ kingdom ẹ lọ pèrè ayín ẹni kí ni jẹ̀mọ́ ohun tí ó sọnù táwa ká ẹ mọ̀jì ó sọnù kò sẹ́ni tí nǹkan ṣe nísà tí ó kàn yín ẹ mọ̀jì ó sọ̀lú ìlú ọkọ̀ èyí tí ẹ gbé sórí kiri social media ti tó bá wọn gbogbo ẹ ti ń wọ̀rọ̀ nísà tí ẹ mi rí ìlú mi ò lálùbáríkà tóbi. We disagree in order to agree ẹ ti fà á ẹ wá pẹ̀lẹ́ ẹ lọ rántẹ̀ wù nísìn give and take láyé kí la fi sẹ́ra wa kí la fi dùnra wa nù ẹ yọ síra wọn ẹnìkan ò lè jẹ̀bi tán yányán ẹnìkan ò lè jàre tán yányán ọlọ́nìkan ló jẹ̀bi ló jàre tí ò lè jẹ̀bi mo lè jẹ̀bi èèyàn ẹ̀yin náà lè jẹ̀bi mi èèyàn ní àpé ẹ mọ́jú kò bẹ̀ ṣiṣẹ́ ara yín tó gẹ́ kí kálukú lè nísìgbà tẹ kọjú síra yín ta ló mú yín ẹ̀yin jòyè wá nísìnyí wá ń dùn bàbá àlífà náà náà wò ní wá gbádá àwọn jòyè wá lónìí wọ́n tún kónà yín ibi ìlàsì ni pé tó máa kónà ìjòyè ẹ̀yin náà tó gbowó òde ẹ pinnu owó tá a máa pín. ẹ jẹ́nu sẹ́ wa àánú gbowó lẹ̀ lọ́yìn. ẹ má rí ara yín papọ̀ mo fẹ́ dìde nu ìjà tí a lọ́ fà wọn ò pè mí parí ẹ fúnra mi ní fóònù olúkálùkù àmọ́ níjọ́ mọ̀ lú mi ẹ mọ̀ jẹ́ ajá mọ̀ ẹ mọ̀ jẹ́ àárẹ̀ lẹ́ẹ̀fí gbọ́n pa àmọ́ lọ́fà dòní. bàbá Imam ẹ tó bá yẹ kẹ́ bẹ́ẹ̀ 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 bá kó nǹkan àwẹ̀ wá ẹ̀ tó yẹ ká fún kóńgò kan kò bẹ́ẹ̀ lọ́n kó kọ́lé mọ́ àní kó rí nǹkan pọ́nlá. bẹ́ẹ̀ bá ń ṣèjọba tí ó bòyàn jẹ́ ta mọ́nà sàwálà ha wọ́n bẹ́ẹ̀ lọ́n kíjọba rẹ̀ owó ni máa fún ọjẹ́ kẹjọ máa bẹ́ẹ̀ lọ. bàbá Imam ọ̀kanjọ́ ni tẹ́ bá pa màálù ẹ wá pa níta ẹ sá máa fún oúnjẹ ètò bá gbọ́n lẹ́ẹ̀bẹ̀ ó ti tó ṣe kíni ó ti tó òun jẹ ẹjọ́ máa gbọ́n lẹ́ẹ̀ fọlùkálùkù. ṣé àti gbọ́ mi yé tọ́lọ̀ ni wàá sọ́lù ní sàlónì nù ìlú ìtì lálùbáríkà ti pẹ́ ṣètánì ti di ọlọ́run ti bá yín lé lọ ẹ má jẹ́ owó ìlú mọ́. ẹ̀yin obìnrin ẹ lọ àṣàlátù ẹ lọ yíra mọ́lẹ̀ fọlọ́ fọlọ́ wọn àfẹ́sù tí ọkùnrin bá ti kú tánú ìlú èṣù ni yóò mọ̀ sún ọ lóko. mo ní ẹ̀gbọ́n bàbá o ọkùnrin kú tán èṣù ni yóò mọ̀ sún ọ lóko. ẹ̀yin obìnrin ìlú ní sáì dáhùn ọlọ́mọjọ ọkọ yín ó kú tán o. àtọ́ nídìí ọkùnrin ló ṣàfihàn. àbí àwọn tí ó mọ sáfíìsì yín nù nísìnyí báyìí bàbá àlífà bàbá wo olú ọmọ bàbá gbogbo wa nù ẹ má jà tanra wa àwọn tí ń bá ayé bọ̀ nígbà táyé wà látẹlẹsẹ̀ ni ẹ sì dàgbà ẹ tún bá gbà yí lọ ọlọ́run ní pa yín rẹ́ ọlọ́run àfaragbolẹ̀ àwọn tí wọ́n bí lọ́dọ̀ ọlọ́run ẹni bá lẹ̀ sí ó fẹ́ tẹ́ ni. bàbá àlífà ta lálága kí n kọ́kọ́ pè é. ta lálága. kí lẹ sọ ẹ̀yà àtọ́lọ́.